Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ní bí ó padà bá ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì. ó kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa nídìí àkókò yìí pé àkùjọ méjìjọ mẹ́ta o àkùdédé àkókò yìí o sórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ tá a ti máa yànnà náà bó làwọn bá wá ń ṣe ń lò gbèsè ayé wọn nígbà wáṣẹ̀ tó fi rọ̀ wọ́n lọ́rùn ǹjẹ́ àti ẹ̀ lè máa ṣe bẹ́ẹ̀ láyé òde òní mo tún kì í lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo Ológbòmọ̀ṣọ́ ẹ̀kú dédé àkókò yìí o kí la fẹ́ mẹ́nubà lónìí lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ ohun tá a fẹ́ mẹ́nubà lónìí ó pọ̀ díẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ìrìn àjò bàbá wa níjọ̀hún àná ẹ rí i pé ìgbé ayé rọ̀ wọ́n lọ́rùn ó tilẹ̀ jẹ́ pé ó rọ̀ wá lọ́rùn ní lóde òní náà oríṣiríṣi tẹkinọ́lọ́jì ló wà àmọ́ a rí i pé gbà wáṣẹ̀ ó rọ̀ wọ́n lọ́rùn ju ayé òde òní lọ kódà tá a bá ṣàkíyèsí ẹ̀mí àwọn bàbá wa máa gùn láyé ìgbà kan gbà wáṣẹ̀ ju dédé àkókò yìí lọ kí làwọn ohun tí ó jẹ́ ohun furasí tá a lè ṣàtúnṣe rẹ̀ táwa náà ó fi kọ́ sí ìgbà wáṣẹ̀ torí ọlọ́run ò pé méjì ọlọ́run ti ń bẹ nígbà wáṣẹ̀ nígbà ayé bàbá wa òun náà ló wá dòní tá à ń sọ̀rọ̀ ẹ̀ báwo la ṣe wá rìn ẹ jẹ́ ká ti bi ohun jíjẹ mú tàbí ohun mímu tàbí ohun lílò sára tàbí sí ohun ẹ̀yà ara àbí báwo ṣe ń gbégbèsè ayé wa láyé àtijọ́ táwọn bàbá wa ń gbégbèsè ayé wọn tó sì rọ̀ wọ́n lọ́rùn báwo làwa ṣe ń gbé ní ìsìn ó ní mo fẹ́ pẹ́ ìyẹn wa lákèésì sí ohun àkọ́kọ́ mo fẹ́ ká dìmú sọ́wọ́ àlàáfíà lọ́lé ó ní pé láyé ìgbà kan láyé nígbà àtijọ́ nígbà wáṣẹ̀ àwọn bàbá wa wọ́n súnmọ́ èso igi púpọ̀ wọ́n sì súnmọ́ ewé orí igi púpọ̀ yálà kí wọ́n sì lọ́bẹ̀ ni yálà kí wọ́n lò láti fi ṣe ìdáàbòbò fúnra wọn ni yálà kí wọ́n lò láti fi tọ́jú ara wọn nípa ìdí kan àìlera wọn tàbí àìsàn tàbí àrùn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ ló yàtọ̀ síra wọn ó ti wà tipẹ́ nígbà wáṣẹ̀ àrùn wà àìsàn wà tí dé lójijì gẹ́gẹ́ bí oríṣiríṣi fáírọ́ọ̀sì oríṣiríṣi tó ń sọ nísìn àìsàn ni ó kàn lè dé lójijì tó ń pè lálùbá bẹ́ẹ̀ náà ni àìlera tágbà bá ń dé tí ogbó bá dé síyàn gbogbo ẹ̀ náà ló ti wà nígbà wáṣẹ̀ rí láyé àtijọ́ rí nígbà ayé àwọn bàbá wa ọgbọ́n wo náà ń dá sí báwo ni wọ́n ń ṣe ń lò gbèsè ayé wọn ohun tó ṣẹlẹ̀ ni pé tí èèyàn bá ti fẹ́ wá sílé ayé báyìí làbá wa ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò fún láti máa kì ní aláboyún ẹ̀ nílọ̀ wọ́n máa kì í lọ̀ báwo la ṣe lò gbèsè ayé wọn àkọ́kọ́ náà ìta àkọ́kọ́ mẹ́nubà bá a ṣe dáyé gan-an bá a ṣe dáyé ibi tí ewu ti kọ́kọ́ wà gan-an nu báwo lè àwa ẹ̀dá ṣe ń dáyé ǹjẹ́ yàtọ̀ sí tayé àtijọ́ nígbà wáṣẹ̀ tàbí kò yàtọ̀ sí tayé òde òní ẹ̀rí àwọn bàbá wa kóyìnbó tó dé làwọn náà ti ní do and don't ṣe tàbí má ṣe àwọn nǹkan tí wọ́n ní ṣe tàbí kọ́ ọmọ ṣe yìí àwọn nǹkan tí wọ́n bá ti ní kéèyàn ọmọ ṣe téèyàn bá ti ṣe nínú àṣà àti ṣe Yorùbá wọ́n ní nítorí wọ́n bá ti sọ pé má ṣe ẹ̀ tó bá ti ní
má ṣe nǹkan tó bá ti ṣe tí ó yẹ kójú rẹ̀ òwúrí tí wọ́n fi ní kán má ṣe ó ṣe ṣe kó rí wọ́n tó bá ní kéèyàn ó ṣe téèyàn bá ṣe bóyá òfin ọlọ́run ni bóyá òfin táwọn èèyàn náà mú látara òfin ọlọ́run ni gẹ́gẹ́ bí òfin ìpínlẹ̀ òfin orílẹ̀-èdè kálukú ló yàtọ̀ síra wọn òmíì ìjọra wọn bọ́ ọlọ́run dá mọ́jàlè òfin orílẹ̀-èdè kan náà fààyè lẹ́kọ̀ọ́ gbé nǹkan ó ní nǹkan bóyá tí a bá ti ṣe tí wọ́n ní kọ́ mọ́ ṣe ìjìyà rẹ̀ ó wà bẹ́ẹ̀ náà ló ṣe wà fún àwọn bàbá wa nígbà wáṣẹ̀ àwọn nǹkan tí àwọn bàbá wa gbà pé má ṣe tàbí ṣe do and don't lóyìnbó àwọn kan wọ̀nyí ni ló dá wàhálà sínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa látilẹ̀ tí ilé ìjọsìn fi kún rẹpẹtẹ ilé ìjọsìn kìrìsìtẹ́nì ni tàbí mọ́sálásí kódà ọ̀dọ̀ àwọn bàbá wa oníbílẹ̀ ó kún rẹ́gẹ́dẹ́ fún ọ̀nà àbáyọ lórí àwọn ìṣòro àti ìpèníjà tá à ń fọwọ́ ara wa fà sínú ayé wa yàtọ̀ sí pé ayé ń ṣèèyàn tàbí pé bóyá ẹgbọ́ àwọn àgbàlagbà kan ní dàmí láàmú kò sẹ́ni tí ó lọ ilé alájò bóyá ilé ìjọsìn ti kìrìsìtẹ́nì ni tàbí mọ́sálásí tí ó wàá sọ fún ọ wípé ẹ dákun ẹ bá ń gbàdúrà sọlọ sẹ́mi mò ń ṣera mi àwọn èèyàn ronú débẹ̀ èèyàn sì máa ń ṣera rẹ̀ nípa àìmọ̀kan ìwé mímọ́ àwọn kìrìsìtẹ́nì àwọn bàbá wa ní olúwa ọlọ́run jẹ́ kó yé wa ń bẹ̀ pé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn ò ní mímọ̀ tí ó yẹ kí wọ́n má ṣe àti nítorí kí wọ́n má ṣe torí àwọn èèyàn gbọ́yé bọ́lá ti sọ́nu bíbélì òwe ni pé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn ò ní mọ̀ ìmọ̀ kíni ìmọ̀ bó ti yẹ kí wọ́n rìn inú ayé wọn ìmọ̀ tó yẹ kí wọ́n jẹ tí ó yẹ kí wọ́n jẹ ìmọ̀ tá a dá ságbègbè wọn tó wúlò fún lílo wọn tí wọn ò mọ̀ àwọn tí ọlọ́run ń tọ́ka sínú torí òwe ni ọlọ́run ń pa fún ẹ̀mí tọ́ ó sì wà nínú ìwé mímọ́ ti àwọn mùsùlùmí náà tí ọlọ́run sọ wípé gbogbo ohun tóun bá ń sọ